Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì kálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi. Àsìkò àlàjá ọdún agbára Ọlọ́run, gbogbo ohun tá a béèrè nígbà tá a fẹ́ wọ ọdún tuntun pátápátá ni Ọlọ́run máa jẹ́ kó wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run. Gbogbo èròǹgbà rere wa ni mo pé o, gbogbo ẹ̀ pátápátá ló máa ń sí ìmúṣẹ. Zaka tó sẹ́rí ẹ̀ ẹ̀yin fáǹsì mi ò gbọ́rú eléyìí rí o. Ohun tá a ní kí bàbá má gbọ́, ó dà pé bàbá oníbàbà àti ìyá oníyà ló máa padà bá a ṣẹ́tù ẹ o. Ẹ̀yin fáǹsì mi, I dey my home. This is my home where I put Beraji. I'm sleeping around 11 in the night. Ashabi simple call me. Bóun wà ń bà, mo ní kí ló lọ ṣe ń bà, ìyàwó ilé òun lọ bá nà. Ṣùgbọ́n mo ṣàfẹ́ sí ilé tiẹ̀ máa lọ bẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Lóhùn àtàwọn fámílì òun ni o. Wọ́n lọ bá ọgbọ̀tí ọgbẹ̀nẹsí, wọ́n gba gbogbo oríṣiríṣi ọtí, wọn àtàwọn àbúrò ọkùnrin obìnrin wọ́n ń jayé. Wọ́n wá ní ó ń pè mí píkì kọ́ wá rò pé bóyá stúdíò mo wà. Ẹ rò ó já stúdíò mi wọlé o, ó sáré wọlé ó já gbogbo ilẹ̀kùn stúdíò mi méjì. Bóyá já táwọn mi wà lé mò ń sùn lọ́dọ̀ Bẹ́ràjì mi mọ ìgbà táwọn ọmọ bá máa pè mí, wọ́n bá wọn ọmọ bá mi jà wọn àtàwọn àbúrò ẹ̀. Kí ló dé? 2026 one wife baby mama Bẹ́ràjì nìkan ni ìyàwó mi, baby mama ní gbogbo yín. 2026 one wife baby mamas. Oya leave me please, má bàa mi jẹ́ fáwọn tó ní mí. Èmi ò ní jábọ̀ àlọ́gùn rẹ pa ẹ́, ṣé tó ní ìbẹ́lú ẹ̀? Ọ̀nù ẹ̀ pa, tí bá gbà lẹ́ẹ̀kan o máa wálẹ̀. Má bàa mi jà o, o fẹ́ fún mi káfà, màá nù ẹ̀ o. Bami, baby, Bami. Ashabi ẹ jẹ́ ká lè fi wọ́n lẹ̀ náà. Ashabi ẹ jẹ́ ká lè fi wọ́n máa nà yín. Wọ́n máa nà yín. Kí ló dé ń ṣe báyìí yàn? Kí ló dé ń ṣe báyìí yàn? Àwọn tó ní ó fi mí lọ́kàn balẹ̀ ni. A good wife will give you. Pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. Mo ti ṣe fídíò ìtẹ́lẹ̀, mo delete ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n wá decide láti re-upload ẹ̀ again, òun ni pé mo ń rí comment àwọn èèyàn. Ẹ ń sọ wípé Portable ti fi oògùn de Ashabi mọ́lẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé Ashabi ni Portable máa kọ́kọ́ fẹ́ ni? In the last 4 years tí Portable fi dórí social media wa yìí, tó fi ń disturb wa yìí, obìnrin tó ti fún lóyún tí disturb á ti gbé jáde rí wọ́n á ti tó 5. Gbogbo àwọn obìnrin yìí kẹ̀ ni wọ́n ti ju ọwọ́ ẹ̀ nù. Kí ló dé tí ò de àwọn yẹn? Kí ló dé tí ò de wọn? Ó ṣe jẹ́ Ashabi nìkan ló ń ṣe wọ́nranwọ̀nran lórí social media pẹ̀lú. You know why? Nítorí pé Ashabi in a way ó ní orúkọ láti protect. Ẹ̀yin èèyàn mọ̀ pé Portable bó ṣe wà yẹn manipulator ni. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ Ashabi yìí, kò kí ń disgrace ẹ̀ online. Ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní máa disgrace girl yẹn ní ìgbà tí ọmọbìnrin yìí tí ìràwọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa jáde. Tó bẹ̀rẹ̀ sí ní máa mingle pẹ̀lú àwọn movie stars nínú Yorùbá movie industry. Ìgbà yẹn ni Portable ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe rádaràda yìí. I don't know if some of you understand what I'm trying to say. Kẹ́ni má ní ọkùnrin ló máa ń ṣe nǹkan tó ń ṣe yìí. If you don't know.
ṣùgbọ́n mi ì lè blame ẹ̀. Mo máa ń sọ pé gbogbo àwọn ọmọbìnrin tó ń fẹ́ Portable náà ọmọ jàtijàti ni wọ́n, because tó bá jẹ́ àwọn ọmọ tí wọ́n gbé ní ilé tó tòrò, tí wọ́n mọ bí ọkọ àti ìyàwó ṣe máa ń ṣe, wọn ò tiẹ̀ Portable lè láíláí kọnu sí wọn tí wọ́n gbà fún débi tó máa la ìdí wọn lẹ̀, tó máa kí nǹkan bọ̀, tó máa wá doyún. Àmọ́ èmi ò tiẹ̀ blame Portable o fún gbogbo rádaràda tó máa ń ṣe yìí o. Àwọn ọmọbìnrin tó jẹ́ pé mi tiẹ̀ mọrú ilé tán ti dìde àbí tí wọ́n ti jáde wá, àwọn ni mo blame. The crazy thing is that tí Ashabi bá lọ lónìí, àìmọye àwọn obìnrin tó tún ready láti korí bọ inú omi gbóná Portable. Òun ni mo ṣe máa ń sọ fún yín wípé òkú ń wó ruru, ọ̀sà ń wó ruru. Ọmọ burúkú torí bọ̀ tó máa ń sọ pé ọmọ rogun yẹn, àwa obìnrin gangan ni ọmọ rogun tí wọ́n máa ń sọ yẹn, because you can clearly see that this situation is terrible as a woman, but in your mind you keep thinking that tí mo bá fẹ́ Portable èmi ni máa mú balẹ̀. Can you imagine that foolishness? Mú ta ni balẹ̀? Ṣó jẹ́ president ni àbójọba ìlú? So ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé gbogbo àwọn obìnrin, gbogbo ẹni mo fi sọ, gbogbo àwọn obìnrin tí Portable ń fẹ́ pátápátá, they are from damaged homes. Kò fi oògùn fẹ́ kankan nínú wọn. Take it or leave it. And to think that this Ashabi Simple is a graduate, for heaven's sake. Ashabi Simple has mingled with a lot of celebrities. Ashabi Simple kì í ṣe ọmọbìnrin tí ò lè dá dúró fúnra ẹ̀ tí worst bá come to worst. Abi, how else do you want a man to say that he doesn't want you? He has humiliated you publicly many times. Yet, ìfẹ́ yìí náà ni. Ẹ̀gbọ́n tó ń sọ pa mí bébì, kó pa ẹ́ síbo. Ọ̀dẹ̀ ọmọ. Ashabi wà nínú industry tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń bẹ̀, they are hardworking women. They are hardworking single women. And many of them wọ́n ṣoríire. Mi sọ pé torí mo sọ pé kóun náà lọ kẹ́gbẹ́ o. But ṣé èyí tóun wà yìí ṣé gbéyàwó gan ni? The guy has even said that kì í ṣe ìyàwó òun. Wọn ò so yìgì fún yín. Kò san dáórì ẹ̀. Ó kàn ń bímọ ni. Ó ti bímọ bíi méjì nsìn. Okay, worst case scenario. Ṣé ò ní páàkì ẹrù ẹ̀? Èyí tó kéré tó tóbi. Wàá find square root ẹ̀. Somehow, you'll be fine. Who knows? Bóyá o tún lè meet ẹlòmíì tó bá yá. Tó bá dẹ̀ meet ẹlòmíì náà, I don't know. Because you know what? When you see women like Iyawo Ojo, she should be an inspiration to you. Nígbà tí Iyawo Ojo tó divorce, she was like 20-something. Mi rò pé ó ti pé 25, because basically the way she talked about it, she was only married for like 3 years. Within 3 years yẹn, ló dẹ̀ bí àwọn ọmọ ẹ̀ méjèèjì. Of course, ó foyún ṣe ó foyún ṣe wedding ni. Kò pé bí 2 years, ó bí ẹlẹ́ẹ̀kejì Priscilla. Mi rò pé bóyá Priscilla ti pọ̀ ọdún kan tó ti kúrò. Priscilla tá à ń sọ yìí náà, ọmọ yẹn ló ti dé ọmọ 24. Okay, ó máa 25 nínú ọdún 2026 yìí. I think that should be March or is it February? I shall know that she's a Pisces. So, tó bá wo example yẹn pé àwọn obìnrin yìí wọ́n kú, and periods táwọn ṣe yẹn gan, things were even harder than now. Yet, ó fẹ́ para ẹ̀ sí ẹni yẹn lọ́rùn. In fact, in my opinion, I feel like Ogun State government should do something about it. Kí wọ́n arrest àwọn méjèèjì for constituting public nuisance, because anytime tí mo bá rí wọn báyìí, mo máa wà traumatized. I don't know what you guys think about that. Because in my mind, mo máa wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan, kí ló dé tá tí tó yẹ jẹ́ pé gbogbo àwọn nuisance yìí ni wọ́n máa ń go viral on social media. Anyway, ìyẹn àbọ̀ wá bá. Ẹ jẹ́ kí n tiẹ̀ analyze àwọn nǹkan kan. Ṣé rí irú ọkùnrin bíi Portable ò deserve láti níyàwó ńlé.
débi tó máa ní several women tí wọ́n ń rá bàbá tẹ̀lé. Ṣùgbọ́n ìbéèrè tí mo máa ń bira mi all the time méjì ni each time tí Portable bá ti ń ṣe irú nǹkan báyìí. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn wo gan-an ni wọ́n tọ́ Portable? Báwo ni wọ́n ṣe tọ́ ọ? Ẹlẹ́ẹ̀kejì, àwọn obìnrin tó fi ń ṣẹlẹ́yà kiri yìí, báwo ni wọ́n ṣe tọ́ àwọn náà tí wọ́n fi ń gba gbogbo eléyìí? This is 21st century. Mo understand àwọn ìyá wa ayé àtijọ́ yẹn pé oríṣiríṣi nǹkan ni àwọn bàbá wa yìí ni wọ́n ṣe fún wọn. Ṣùgbọ́n láti rí ọmọ bí Àṣàbí àti Bẹ́wàjí, yes, I'm including Bẹ́wàjí because some of you think that Bẹ́wàjí ń gbádùn, Portable love wẹ̀, irọ́ ni. Gbogbo nǹkan tí Portable ń ṣe yìí náà, bó ṣe ń fún wọn lóyún kiri yìí náà, ara public humiliation ni fún Bẹ́wàjí because if he loves her, bó ṣe máa ń fẹ́ káwọn èèyàn gbàgbọ́, kí ló dé tó ń fi kinní ẹ̀kan kiri? Ẹ̀tẹ̀ jẹ́ ń gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́. But Ashabi especially, the way bó ṣe máa ń ṣe, honestly, mo máa wà irritated because mi ò mọ̀ bóyá because of my age, bóyá torí mi ṣe understand the love wèrè tó máa ń pariwo yẹn. I don't understand it. I don't. Even Bẹ́wàjí fún ara ẹ̀ gan, ó ti sọ ọ̀rọ̀ kan jáde lọ́jọ́ kan tí mo fi wò pé àbálájọ. Ó ní torí ọmọ lòun ṣe ń ṣe gbogbo eléyìí, ilé ọkọ ọmọ lọmọ máa ń dúró sí. Think about it. Àwọn èèyàn tó bá ṣì ní mindset wípé àwọn ń dúró sílé ọkọ tó ń nà wọ́n kúkú, ọkọ tó ń fi kinní ẹ̀kan kiri, ọkọ tó jẹ́ pé bí Bẹ́wàjí ṣe wà yẹn, ṣó máa sọ fún wa pé òun ò tí ì treat STI rí ni. Ọkọ tó jẹ́ pé kò síbi tí ò lè kí kinní ẹ̀ bọ̀, kò dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ protection. Ọkọ tó máa gbárùn wálé fún ẹ, ó dẹ̀ sọ pé torí ọmọ ló ṣe ń dúró. Kí ni assurance wípé o máa rẹ́mìí tọ́ àwọn ọmọ yẹn gan if you are not careful pẹ̀lú gbogbo physical assault, gbogbo STIs tó ń treat àti gbogbo psychological humiliation yẹn? Ó dẹ̀ yìí lánú ẹ gbàgà ní 21st century láti sọ wípé torí ọmọ ló ṣe ń dúró. But let's put aside Bẹ́wàjí's whole. But Ashabi simple herself. Ọmọ tó jẹ́ graduate, tó lọ sí university, tó lò 4 years in the 4 walls of the university. Ọmọ tó wà as talented as that, tó ń produce movie fún ara ẹ̀. Òun rí owó, òun bá àwọn èèyàn gidigidi tò nínú industry. Yet, ó fẹ́ pa ara ẹ̀ nítorí ìfẹ́. Ó fẹ́ pa ara ẹ̀ sí one dirty looking boy lọ́rùn. Yes, that is what Portable is to me. Now, nǹkan kan ni mo fẹ́ sọ fún yín nípa Ashabi tí ọ̀pọ̀lọpọ̀ yín ò get. Nígbà kan tí Ashabi àti Portable jà, wọ́n wá interview ìyá Ashabi. Ṣé mọ nǹkan tí ìyá Ashabi sọ? Ìyá Ashabi ní ilé ọkọ ọmọ lọmọ máa ń gbé, wípé kò sí ìgbéyàwó tí ò ní ṣùgbọ́n tàbí, tí ò ní issues. Mo ti gbàgbé the exact word she used. Therefore, tèmi bá máa interpret ẹ̀, ìdí tí Ashabi fi ń dúró ti Portable nìyẹn. And this is a man that has told her many times wípé kò kì í ṣe ìyàwó òun. This is a man tó jẹ́ wípé, oh God, I can't even believe it. Ó bímọ tán lọ́jọ́ tí Ashabi bí second born ẹ̀, Portable bàjà lọ́sẹ̀ yẹn gangan. Ó ní pé ó ti kó òkúta bá òun. I don't know if you guys remember. This is a guy tó jẹ́ wípé every opportunity láti bring it down ló máa ń wá. This is a guy tó jẹ́ pé
iṣẹ́ òòjọ́ ẹ tó ń ṣe, it doesn't promote it, rather ó máa ń like láti lé àwọn èèyàn lára ẹ ni. This is a guy tó jẹ́ wípé tó bá ti rí pé o fẹ́ ṣoríire báyìí, ìgbà yẹn ló máa gbé jáde. Nígbà tí ọmọbìnrin Àṣàbí yẹn tó fẹ́ lọ sí ṣé Qatar also tí travel agency kan rán lọ, kó tó lọ a few days before then, Portable bàjà. Kí ló tó ṣe bàjà? Inú ń bí wípé ọmọbìnrin yẹn lè travel out of the country láì ṣe pé òun lòun mú lọ. And during that period, òun wà ní South Africa pẹ̀lú Bẹ́wàjì. Nígbà tó yá, I think that was last year 2025, Ashabi fẹ́ lọ sí South Africa. Ẹnìkan tó ń ṣe kinní kan spiritual kinní kan tó influence fún ló fẹ́ mú lọ. A day or two before that, Portable bàjà. Now, eléyìí tó ń bàjà lọ́wọ́lọ́wọ́ báyìí, tó ń humiliate ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ yìí, mi ò ní wà surprised tó bá jẹ́ pé nǹkan ńlá kan tún ti fẹ́ ṣẹlẹ̀ sí ọmọbìnrin yẹn. And this is a guy that this girl is too foolish enough to believe that òun love. Ẹ̀yin náà ẹ̀gbọ́n kan tó ń sọ nínú fídíò yẹn ni, ó ní pa mí bébì. Kó pa òun. These are women who do not even love themselves. Láti débi tí wọ́n fẹ́ love àwọn ọmọ tí wọ́n bí sínú ìgbéyàwó yẹn. Irú àwọn ọmọ tí wọ́n bí sínú àwọn ìgbéyàwó jákujàku yìí, how are they going to turn out? In fact, mo ń suspect wípé Ashabi probably grew up nírú ilé bẹ́ẹ̀ yẹn tí bàbá ti máa ń na ìyá ẹ̀ ní kúkú, yet the mother stayed. I suspect that. And I'm going to tell you why. Cherry, ọmọ tí wọ́n bá tọ́ pẹ̀lú ìfẹ́, ọmọ tí wọ́n bá tọ́ nínú àlàáfíà, Portable gan ò lè kọnu sí kó gbà. No matter how poor. Yeah, you can say poverty ni kìnìkan. No, kò ń ṣe poverty. It is more of poverty of the mind, not poverty owó. Ìwọ tó bá jẹ́ pé wọ́n tọ́ pẹ̀lú ìfẹ́ tí ìyá àti bàbá ẹ̀, because a lot of people, they are always fond of saying, ìyá mi àti bàbá mi wọn ò fira wọn lẹ̀ o, wọn ò kúrò nílé ọkọ, èmi náà máa dúró sílé ọkọ ni. But ìyá àti bàbá ẹ̀ tí wọ́n dúró sílé ọkọ, wọ́n ń celebrate 40 years lónìí yẹn, kí lójú wọn rí? Ìyá ẹ̀ ó ti wà wounded in that terrible marriage tó wà physically abusive. Ìyá ẹ̀ ó ti gbé trauma fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹ̀ gan nítorí pé ó dúró. So these are the set of women tó jẹ́ pé irú Portable máa ń rí mú. Because nínú ọpọlọ wọn, ìgbàgbọ́ sí wọn ni pé kò sí challenges táwọn rí nílé ọkọ, àwọn gbọ́dọ̀ dúró ni. And I'm not supporting divorce, so do you understand? I'm not saying that tọ́pọ̀ bá ṣe kìíní kan kó divorce. That's your business. Whatever decision you choose to make with your life or you take, ìwọ ló mọ̀. But I know that ẹni tó bá tọ́ nínú ìfẹ́, ẹni tí wọ́n bá tọ́ ní ilé tó tòrò, Portable gan ò lè kọnu sí pẹ̀lú gbogbo nǹkan tó ti ń ṣe yìí, kó o gbà fún nítorí owó. I mean, I rest my case on Ashabi for now. But Portable gan fúnra ẹ̀, a lot of people don't want to listen to this. Ibo gan lòun ti dàgbà. Ìyá àti bàbá wo ni wọ́n tọ́ Portable? Mo mọ̀ pé mọ́mí ẹ̀ ti kú. Àwọn nǹkan wo ló rí ní environment ẹ̀